gbogbo àwọn tí mo bá pàdé láyé tán fipá bá lò pọ̀ wọn yìí sábà wà òkè mọ́. àwọn nǹkan kan ṣòro wádìí láyé. ìpa ẹyẹ lójú ọ̀run kò sẹ́ni tó lè sọ fún mi pé ó mọ̀nà tẹ́yẹ ń tọ̀ lójú ọ̀run. ipa ọkọ̀ ojú omi bọ́kọ̀ ojú omi bá ti kọjá lómi mí ń di kò sẹ́ni tó lè mọ tracy ibi tó gbà. ipò ọmọ nínú aláboyún kò sẹ́ni tó lè sọ. àti ìbáṣepọ̀ láàrin obìnrin tó ti lé àlẹ́ ẹ̀dẹ́. ẹni tó gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù tó bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún ọ̀pá ẹ̀ mú padà. Imagine what princess is going through right now. What princess is going through now right now? Torí pé princess ń mẹ́kún sùn kò sì lè sún nu fíìmù ó lè sún di kámẹ́rà ó lè sún di fóònù. ní tí wọ́n pè ní ìfipábánilòpọ̀ kò sí ẹ̀dá ọlọ́run tó lè fọwọ́ sí tó lè fẹ́ràn ẹ̀ tó lè gbà á. torí á béèrè lọ́wọ́ rẹ̀ pé kálọ́ máa tiẹ̀ wọ́n fipábánilòpọ̀ bóun ni ó ṣe rí. mi ò condemn reason anybody because we see things differently. I am not expecting anybody to see it the way I see it. ẹ má máa jẹ́ káwa bias tí nǹkan bá ṣẹlẹ̀ ká dẹ̀ mọ́ wà too emotional. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. bí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan ó ní bó ṣe jẹ́ ni Awikoko tó ti jáde gbayagbaya lórí ipa tí àwọn òṣèré kan kó nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni o ó ní ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí àwọn òṣèré tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà ṣe ó wà ní níbẹ̀ lára wọn kan tí wọ́n sọ̀rọ̀ sígbè fún bàbá Ìjẹ̀ṣà ó ní níbẹ̀ látó ti ráwọn kan tí wọ́n ò sọ̀rọ̀ sígbè pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà nínú fọ́nrán tí wọ́n fi hàn wáyé níbẹ̀ ni Ìyábọ̀ Òjó ti sọ tójú ẹ̀ rí nínú fọ́nrán tí wọ́n fi hàn wáyé Mercy Aigbe sọ̀rọ̀ o débi pé ọ̀rọ̀ ọ̀hún fẹ̀ tí Adéwálé Ẹlẹ́sọ̀ náà sọ̀rọ̀ ńbẹ̀ débi pé ẹ̀gbọ́n tí Ẹlẹ́sọ̀ sọ ńbẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní wọ́n sọ̀rọ̀ o torí a ò lè gbàgbé ipa tí bàbá wa Ọlọ́fààná kó lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà kó tó di pé bàbá Ìjẹ̀ṣà ṣe bẹ́ẹ̀ ó lọ sẹ́wọ̀n nígbà náà kó tó wá di pé ó rí àánú Ọlọ́run gbà láti sin ìjọba pé kó tó wá kú lẹ́wọ̀n. bàbá Adérẹ̀mí sọ̀rọ̀ púpọ̀ ńgbà náà wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò le tó bẹ́ẹ̀ débi pé ó wá ṣe ni wípé à ń fi ọlọ́pàá múra ẹni. bàbá sọ nígbà náà wípé kíní tó ṣẹlẹ̀ láàrin princess àti bàbá Ìjẹ̀ṣà yìí kò ń ṣe tá ò gbọ́ rí láàrin àwọn òṣèré ó ní àmọ́ ṣẹlẹ̀ ńbẹ̀ èwo ni wọ́n fẹ́ wọn ò fẹ́ ó ṣe wá dọ̀rọ̀ ìjà nígbà náà tí bàbá Ọlọ́fààná sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bú sẹ́kún níta gbangba. bàbá sọ nínú ọ̀rọ̀ wọn gbà náà wípé àwọn pe Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó sì sọ pé káwọn ó bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ àwọn ní tó mẹ́ni tó ń sọ̀rọ̀ ni èmi Ọlọ́fààná mọ̀ ni wípé kò só gbá lẹ́nu ẹ fún tó wí òun ẹ ò délé òdùlé gan tọ́jọ́ ìgá ẹ̀ ò ti sọ bẹ́ẹ̀ sí mi ńgbà náà. ó jẹ́ ń tó báyàn nínú jẹ́ pé ìgbà tí bàbá Ìjẹ̀ṣà fi máa kú ò lẹ́wọ̀n ikú ti ṣe ní tí ó ṣe bàbá Ọlọ́fààná ti dágbére fáyé nígbà náà ṣùgbọ́n ṣáà Awikoko ti wá jáde lórí àwọn òṣèré tí wọ́n jáde sọ̀rọ̀ burúkú sí bàbá Ìjẹ̀ṣà àti àwọn tí wọ́n sọ̀rọ̀ òun lọ́nà míì. Awikoko ti wá sọ pé a lè ronú bákan náà ṣùgbọ́n Awikoko wá sọ̀rọ̀ tó pọ̀ ńbẹ̀ níbi tó ti fi làákàyè gbé àwọn ọ̀rọ̀ òun kalẹ̀. ẹ gbọ́ wíníwíní nínú ọ̀rọ̀ tí Awikoko sọ níbi tí ó ti fi àwọn ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ láwọn apá abìkan o tó sì wo ọ̀rọ̀ òun lọ́nà ọ̀tọ̀. ẹ wo wọ́n fi àwọn fọ́nrán òun hàn wá níbi tí àwọn òṣèré wọ̀nyí gbogbo wọn ti sọ̀rọ̀ ńbẹ̀ tọ̀ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́yìn tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ wá má gbàgbé o láti jago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ àgọ́ pélébé ọ̀hún ìyẹn ni ó máa rán yín létí ní gbogbo ìgbà tá a bá ti wà lórí ètò ọba ṣe ń jábọ́ bí àpò ìrè níkànnì yìí àwa ò ní jákẹ́tì yín ó di sí ẹ wo ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ já ṣíà ẹ̀ kágbọ́n tí Awikoko sọ àti àwọn òṣèré tí wọ́n sọ̀rọ̀ ṣègbè àti tí wọ́n sọ̀rọ̀ tako bàbá Ìjẹ̀ṣà ẹ̀jà máa bẹ́ẹ̀ tù ọ̀hún bọ̀. now Ẹlẹ́sọ̀ sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà Lizzy Anjorin ó sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà Mercy Aigbe ó sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà ntí kálukú wọn sọ ní ọ̀bára mu nínú gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà so far tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà àwọn méjì ni mo respect láàrin wọn ìkan ò sí láyé mọ́ kọ́lọ́hún dẹlẹ̀ fún èèyàn rí kọ́lọ́hún mí ìpẹ́ burúkú kò lójú wọn kọ́lọ́hún sì tẹ́ wọn sí afẹ́fẹ́ rí èyí náà ni bàbá wa Ṣédèjì Adérẹ̀mí ló kọ wọn bàbá Ọlọ́fààná ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlá wa ti ń bọ̀ lẹ́yìn láǹfààní àti kọ́ lára bàbá yìí owó nìkan kọ́ la kọ́ ìjìnlẹ̀ èdè nìkan kọ́ la kọ́ ẹ̀kọ́ àgbà tí ń bẹ lára wọn akọ àti páyé yìí kì í ṣe tẹnìkan akọ ìṣọwọ́sàmúlò ẹ̀bùn lára wọn akọ because mẹ́ máa ń sọ̀rọ̀ wípé àwọn èèyàn kan gbọ́ Yorùbá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mọ̀ wípé ẹni tí ó pẹ̀gà àjànàkú ní pé mo rí kíní ọ̀hún fìrí bàbá rìnrìn lákàtàbù ẹ̀jẹ̀ àgbà rìnrìn Mercy Aigbe lélẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí tó ẹ̀sẹ̀ fẹ́ sọ̀rọ̀ yìí. Mother, and I can only imagine
imagine what princess is going through right now. I can. What princess is going through now right now? Torí pé princess ń mẹ́kún sùn kò sì lè sún nu fíìmù ó lè sún di kámẹ́rà ó lè sún di fóònù ẹkún ẹ̀ ló àmì èsì gbogbo wọn ẹkún ẹ̀ ní gbogbo wọn fi fall ẹkún ẹ̀ wọ́n fọ́ọ̀lù fún. Even imagine someone doing that to my own child. Like, and you want to be that way? Seriously, because mama got to be shape. Kí ló ti máa ṣe fún ó ti parun tó ń dànù àbí problem gbogbo wọn tí wọ́n ń jáde ni pé wọ́n bí obìnrin àwa tá a wá bí ọkùnrin ńkọ́ dọ́sí mi pa ní sympathy torí pé bóbìnrin báyìí ní ìsìn gbogbo ilé ayé gbọ́dọ̀ parẹ́ aṣọ wulẹ̀ yín gangan rà fáwọn ọmọbìnrin yín ìmúra wo ni wọ́n mú jáde lójú yín ṣé gbogbo tójú wọn rí níta ni wọ́n délé sọ ọmọ àwọn èèyàn ńláńlá ní mu ògo olóró kì í ṣe ọmọ àwa alára àtágó kì í ṣàwa alára àtágó àwa tọ́jọ́ pàtí ìrówó jẹun sí láàrúwó ra egbògi olóró tó wẹ̀ wọ́n. Baba Jesha should be used as a scapegoat so that would deter other pedophiles out there that are taking advantage of children. Children, a lot of them are people close to these children. These children are put under your care. Rather you abuse them. Mẹ́sẹ̀ àyígbènu lórí bàbá Ìjẹ̀ṣà ń gbọ́dọ̀ fi jófin ni iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe ṣé tí Mẹ́sẹ̀ àyígbè ọ̀bá gbójú jáde tí ò darapọ̀ mọ́ wọn protest dọ̀sí mi pé kò ní sympathy fún ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tó bá jẹ́ òótọ́ tiẹ̀ ló ṣẹlẹ̀ ok Mẹ́sẹ̀ àyígbènu so now gbogbo alátìgbélé tí Ìyábọ̀ Òjó sọ ń tiẹ̀ Ìyábọ̀ Òjó ẹ má bu ó wà being emotional torí pé ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sóhun rí ìjọ́rí tí àwọn tí wọ́n sọ pé wọ́n ń fipá bá lò pọ̀ lóòótọ́ kábó lè wí ni o káwọn sọ pé o ní nǹkan fi síbi tí ọ̀dà o ní tí wọ́n pè ní ìfipábánilòpọ̀ kò sí ẹ̀dá Ọlọ́run tó lè fọwọ́ sí tó lè fẹ́ràn tó lè gbà á tó rà béèrè lọ́wọ́ rẹ̀ pé ká lọ́mọ tiẹ̀ wọ́n fipá bá lò pọ̀ bóun ni ó ṣe rí gbogbo àwọn tí mo bá pàdé láyé tán fipá bá lò pọ̀ wọn yìí sábà wà òkè mọ́ nígbà tí mo ti sọ tọmọbìnrin kan tó jẹ́ pé bàbá ẹ̀ lọ́jà balẹ̀ at the age of 11 years ọmọdébìnrin ọ̀hún ọmọ Ìbàdàn ni ìní dárúkọ mo parí ètò tán lálẹ́ ọjọ́ náà ló pè mí ló ń sunkún lórí fóònù báyìí òun ti bàjẹ́ mo á ní kó má bínú kí ló dé táyé ẹ̀ fi bàjẹ́ ó lóun fẹ́ rí mi lọ́dún náà lọ́hùn-ún inú ọgbà yunifásitì ni mo ti ń ṣe program yunifásitì ló ní rédíò tí mo ti ń ṣiṣẹ́ gbà yẹn so wọ́n dẹ̀ lọ́gbà tó fẹ̀ mo á ní kó wá bá mi ń bẹ̀ wọ́n ní kí ló dé tó fi láyé òun bàjẹ́ mi ìwọ́dà pé mo sọ̀rọ̀ réèpù náà lórí program ni ló fi wá sọ pé ó dàbí ẹni pọ̀rọ̀ ń jọ mọ́rọ̀ ó sì wá bá mi ó kàlà ìpalẹ̀ ń bọ̀ ló ṣe jẹ́ wo ló náà fi ó ní kò síbi tó ní ọmọ àfipá bò ń lò pọ̀ wọ́n á ní báwo ló ṣe jọ wá ní dáàdì òun ló kọ́kọ́ fipá bò ń lò pọ̀ níbàdàn náà ni oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ńbàdàn báwo ló ṣe jẹ́ wọ́n ti gbà tó ti pọ̀ ọmọ ọdún 11 ni bàbá àti ń bò ń sùn òun dẹ̀ ti sákò lé at the age of 14 years ọ̀sáwásẹ́kọ̀ọ́ kí ló lè kó lé mọ́mí ẹ̀ ń kọ́sán ti kọ́kọ́ lórí màmá òun kọ́kọ́ alájàpá ni màmá òun ó lè lọ ọ̀nà fòdìdí ọjọ́ 3 ọjọ́ 4 kó tó padà dé bó bá ti padà dé tó kọjá fáwọn kọ́sítọ́mù ẹ̀ ó tún padà lọ kò ráàyè gbélé àwọn ẹ̀gbẹ́ ẹ̀ tó kù ti lọ léèwé bóyá torí tí bàbá ó ṣe náà ni ò jẹ́ lọ léèwé o bàbá òkè mọ́lẹ̀ yọba aláṣepọ̀ so bóyá àwọn aráalé ti wá mọ̀ gbogbo ọkùnrin tí ń bẹnu tán jọ ń gbélé face me and face you náà bá sùn pátápátá ilé ẹ̀gbẹ́ ilé wọ́n bá sùn tẹ̀gbọ́n tàbúrò ń gbà mí wọ́n bá sùn wọ́n ń sọ fúnra wọn mo wá ní wọ́n ń sọ fúnra wọn ni how manage bóun náà ṣe ń ṣe ó nígbà míì tí bàbá ń bá ti jáde wọ́n máa wọlé ìgbà míì tóun bá lọ wẹ̀ bóun bá ṣe ń wọlé kóun tó palẹ̀kùn dé wọ́n gbàlẹ̀kùn mọ́ òun lọ́wọ́ ìjọ tó máa wá kúrò níbàdàn ẹ mọ̀ pé àwọn ọkùnrin wọ́n ń sọ fúnra wọn wọ́n ti rí nǹkan ọ̀fẹ́ so ká nígbà yẹn dé gbogbo à ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ń ta fi sọ pé káwọn obìnrin kan máa speak up tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn tó bá jọkùnrin náà ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí káwọn náà speak up so kí ló wá ṣẹlẹ̀ bàbá ẹ̀ gbà àwọn tí ó fẹ́ bá a sánko àwọn bíi 6 ni àwọn bíi 6 ló sì bá ló ń bá ọmọ yẹn sùn lọ́jọ́ kan ṣoṣo ó wá dákú hospital ló ti lajú báwo ló ṣe ṣẹlẹ̀ bàbá ẹ̀ ní kó lọ gbóúnjẹ fún wọn lóko báwọn náà bá gbọ́ròyìn wọn ò ní sọ pé àwọn èèyàn ọmọ ọlọ́mọ jẹ́ kálukú kan chance ara wọn lára ẹ̀ ọmọ yẹn sọ pé òun ò lè lọ́kọ bí ìgbọ̀nsẹ̀ lọkùnrin máa ń rí lójú òun ò tiẹ̀ fẹ́ rọ́kùnrin rárá so àwọn yẹn fipá bá lò pọ̀ àwọn tó lọ ran bàbá ẹ̀ lọ́wọ́ so hospital ló ti lajú
hospital tóun ti lajú ó lóun kàn ń sunkún ni because àwọn yẹn sọ pé ó gbóúnjẹ fáwọn pé ó kàn déédéé lọlẹ̀ bẹ́ẹ̀ ni ó kàn faint náà fi gbé wá sí hospital ta ni ó ṣẹlẹ̀ rí ọmọ ọlọ́mọ so ìyẹn ló fi sá kúrò nílé tó fi sá wá sékòó ó wá ń sàárù nínú ọjà ìfẹ́ dárúkọ church yẹn ni so àwọn ọkọ àtìyàwó kan díkìn lọ́kọ àwọn yẹn náà máa ń lọ rajà ńbẹ̀ náà máa ń lọ rajà lọ́jà yẹn olówó bá wọn gbẹ́rù ìjọ kan ẹ̀dẹ̀ wá wò ó sábàbí àwọn méjèèjì ò tí ì bímọ wọn dẹ̀ ti dàgbà wọn bí ìtìlẹ́ 50 as at then so àwọn yẹn ló lọ rajà ó wá bá wọn gbẹ́rù lọ sídìí mọ́tò wọn ìgbà tó wá dọ̀sẹ̀ kejì tí wọ́n tún padà wá láti wá rọjà wọn máa ń ro ọjà oúnjẹ bíi kán lọ ra ṣu nǹkan ìlú ọbẹ̀ kán lọ ra díẹ̀ nǹkan tí wọ́n bá lọ nìyẹn so wọ́n tún wá lọ lọ́jọ́ yìí wọ́n tún wá rí pé the same aṣọ táwọn bá lọ́sẹ̀ tí lọ tó lọ lọ́wọ́ lọ́rùn ọmọ yẹn aṣọ yẹn dẹ̀ ti wá dọ̀tí ó tún wá bá wọn ló tún wá bá wọn gbẹ́rù wọn wá pé ṣé kò kí ń lọ lé ni ó wá ní pé kò sí ibi tó ń fẹ́ lọ pé bo ló ń gbé ó nínú ọjà náà ló ń sùn ní gbogbo èèyàn bá ti lọ lé tán ó máa gbé káńtà kan òun fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ kó lè bá gáìdì òun tẹ́ bí nylon sílẹ̀ òun sùn àwọn yẹn wá ní interest nínú ẹ̀ wọ́n wá ní àwọn ò lè déédéé mú kó ń bẹ̀ o àwọn gbọ́dọ̀ pé dáàdì ẹ̀ káwọn bá wá ní tán bá pe bàbá òun pò máa sá lọ wọn dẹ̀ ní rò mọ́ ṣùgbọ́n òun láàbúrò bàbá tó jóbìnrin táwọn ará Ìbàdàn bá ń wò mí tó bá jọmọ wọn ni wọ́n sọ Ẹniọlá lórúkọ ẹ̀ mọ̀ wòlé jábọ̀ possibly bóyá wọn tó máa jẹ́ bí ẹni come across but oríṣiríṣi Ẹniọlá sáà ni ó wà Ìbàdàn gan so náà wá láwọn ò lè déédéé mú ṣá wọn wá pe àbúrò bàbá tó jóbìnrin wọn bá sọ̀rọ̀ pé báyìí kàṣà báyìí káwò dẹ̀ ń gbé fóònù fún ọmọ yẹn wá sọ fún màmá yẹn pé ká má sọ fún bàbá òun pé wọ́n ròhùn torí tán bá ti sọ tí bàbá òun bá ti mé kàtẹ́nù láti wọ́n wá ó máa sápò mi tó ń wà anybody ọ̀dẹ̀ ní rò mọ́ làwọn yẹn fi wá mú sọ́dọ̀ wọ́n fi sídìí iṣẹ́ tailor ó ti kọ́ tailor tán at that time wọ́n ti mọ́jọ freedom ní time tó sì wá sọ́dọ̀ mi but mo ń try láti cancel ẹ̀ agbára mi ò ká torí mi ò ṣe therapist mi ò ṣe expert lérí àyẹn mo kàn advice ẹ̀ pé kó mu kúrò lọ́kàn kó máa try tó bá ti rántí kó try láti máa gbàgbé ó sáà máa sọ pé yóò ti bàjẹ́ náà òkè ni tí mo bá débẹ̀ ó ní wípé àwọn èèyàn tó bá ti rí trauma ìfipábánilòpọ̀ rí wọn yìí fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin mọ́ náà ní tó gbé mi wá gangan lọ́rọ̀ àwọn òṣèré tíátà Ọlọ́run nínú àánú ẹ̀ ní kó ṣàánú ẹ̀dá nobody loves you gbádùn mi kò sẹ́ni tó fẹ́ràn ẹ mo wá wà disappointed pé ẹni tá a gbójú okùnlé ọ̀jẹ̀ ni a gbà ẹni tá a wá rò wípé ìwárí ọ̀dá gangan olówá jẹ́ ẹni tá a lè kí ẹjá gbọ́rọ̀ Mercy Aigbe so kò sẹ́ni tó lè condone ẹ̀ ń gbé nǹkan tó dáa ni but I haven't said that ìrírí kan ṣẹlẹ̀ lójú mi ní ìlú tí wọ́n pè ní Sango Ọ̀tà ibi ibẹ̀ yẹn à ń pè ní ṣé Cairo ní lẹ́yìn garage mo kàn sáà gbọ́ wípé Ọlọ́run ló yọ bọ́ yẹn o I was like kí ló ṣẹlẹ̀ òun àti girlfriend ẹ̀ ni ó ra fóònù fún girlfriend ẹ̀ wá kí ó sùn lọ́dọ̀ ẹ̀ ó tún wá ń chat pẹ̀lú ọkùnrin mi lọ́dọ̀ ẹ̀ nìyẹn wá sì sí fóònù ẹ̀ so ó wá fẹ́ máa lọ oníkíyẹn bọ̀ mú fóònù kò fún òpó òun dẹ̀ ló náà kò yẹ kó sìn ó tún wá sìn dé garage gẹ́ẹ̀ yẹn kàn pariwo lèlè lórí ni báwọn yẹn ṣe sùrù bọ́ yẹn I was there bọ́n ṣe ń nà náà ló ń sọ pé fóònù ọwọ́ ẹnìkan sábò ń gbà àwọn èèyàn farabalẹ̀ wọ́n ti fẹ́ nà pa ó tó wá sọ pé boyfriend ó ní ó sì sí fóònù ní tó bá jẹ́ pé ó ti kú wọ́n ti gbé táyà sí lọ́rùn wọ́n ti dáná sun kò ní lè sọ bẹ́ẹ̀ mọ́ ni mo fi ní ká máa ní sùúrù díẹ̀díẹ̀ ó náà wà náà tó lọ protest ní pàǹtí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kàn déédéé pé já lọ kò mọ ibi tí wọ́n ń lọ kò mọ tán fẹ́ lọ ṣe ìgbà tó bá dọ̀hún ni gbogbo ẹ̀ ó tó máa ṣe kàmìkàmì bọ́ tó ti tẹ̀lé wọn débẹ̀ kò sí nǹkan tó lè ṣe náà ju pé kọjọ́ ìwọ̀n lọ ìbá jẹ́ gbogbo àwọn tó jósèré orí ìtàgé tí wọ́n jáde against bàbá Ìjẹ̀ṣà wọn ìbá ti mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ foríjì mi pẹ̀lú language yẹn o ìṣe pé àwọn náà kì í ṣe èèyàn tàbí wọn kì í ṣàbíamọ́ bọ̀ kò yẹ kí wọ́n gbójú jáde rárá ti wọn ó yẹ kí wọ́n máa fọkàn bá bẹ́jọ́ ṣe ń lọ àtàyọrí sí ẹ̀ wọ́n bá fẹ́ da lẹ́bi kí wọ́n da lẹ́bi ń kọ̀rọ̀ because ẹlẹ́sìn ọ̀sọ̀kalẹ̀ ojú òtún padà túnra rí ẹ má gbàgbé o ẹyin lóhùn tó bá ti jábọ́ kì í ṣe kó jọ mọ́ àwọn bàbá wa dẹ̀ sọ wípé kò dìgbà tẹ́yìn bá fọ́ ká tó mọ ṣáájò káàkiri and again bàbá ń gbẹ́ kòtò ọ̀tá ká mọ̀gbẹ̀jìn ọmọ rẹ̀ lè kó sí majority àwọn tí wọ́n máa ń sáré jáde pò kìbí ìkẹta tán ọmọ wọn máa ń burú gan
gbogbo àwọn tí wọ́n ń sunkún jáde pé àwọn ń jà fún ìyẹ̀tọ́ ọmọnìyàn rapist kìíní kankan possibly tán bá bímọ ọkùnrin àwọn ọmọ wọn máa ń rape èèyàn. having said that ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ń rape ló jẹ́ pé ìmúra rẹ̀ lọ́fà tí wọ́n fi rape ẹ̀. mo ti sọ experience mi rí mo ti date ẹnìkan náà rí gbà yẹn ọjọ́ ta ló ń gbé atan làwọn parents ẹ wà aṣọ tí mo wọ̀ wá sọ́dọ̀ mi gan máa ń complain níjọ́ tó máa rí ẹ̀ bí àlá ló ṣe rí and that was the end of our relationship. àwọn ará ilé wa máa ń wò pé irú ọmọ gànfẹ́ wo ni mò ń fẹ́ báyìí ojú máa ń tì mí gangan bó dẹ̀ máa advice ẹ̀ pé àwọn aṣọ ẹ̀ o gbogbo aṣọ tó ń wọ̀ bó ń fò yìí ilé náà ti ń wọ̀ kì í ṣètà. so now jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti mẹ́sì àyígbè kí n play gbogbo ẹ̀ pápápá ó wà very very unfortunate. First of all, we're happy about the way the police has taken the case, and the CP, the Commissioner of Police, assured us this morning that the case will not be swept under the carpet, and we're very, very interested in this case. We want justice to be served. Now, gbogbo àwọn tó jáde celebrity ni wọ́n o. We want justice to be served. Ká sọ pé bàbá Ìjẹ̀ṣà fipá bọ́mọ yẹn lò pọ̀ lóòótọ́. My first question was, ṣé bàbá Ìjẹ̀ṣà nìkan ni ó kọ́kọ́ ṣe? Èèyàn mélòó làwọn kinní yìí ti jáde fún? Wọ́n ti jáde against, wọ́n sọ pé àwọn fẹ́ justice. Èèyàn mélòó ni wọ́n rape nípínlẹ̀ Èkó? Èèyàn mélòó ni wọ́n ti rape nípínlẹ̀ Èkó lónìí? Èèyàn mélòó wọ́n ti jáde fún after bàbá Ìjẹ̀ṣà? Ìbéèrè lásán ni o. Ìbéèrè dẹ̀ kan bí ìbéèrè ò dẹ̀ fàjà. Ká ní bọ́n ṣe ń jáde fún gbogbo èèyàn nìyẹn. A sọ pé ẹ̀tọ́ wọn ni bọ́n ṣe ṣe nìyẹn o. Why bàbá Ìjẹ̀ṣà? Kí ló dé tó le pọnpọn tó bẹ́ẹ̀? Kí lọ́ra ń gbá wọn? Ṣé bàbá Ìjẹ̀ṣà ò dá sí wọn ni? Ṣé ò dá sí wọn rí ni? Want this case to be used as a litmus test so that it will serve as a deterrent to other perpetrators who think that they can sexually violate children and walk away like that. We have laws in this country. We are calling for implementation. Now, n tí gbogbo wọn jọ́ọ̀jì lé lórí náà ni pé àwọn sáré tó láìka ọmọ yẹn kò sí penetration kò sí nǹkan kan tó jẹ́ tá a lè fi jọ́ọ̀jì bàbá Ìjẹ̀ṣà pé ó clean o àbọ̀ dá o àbọ̀ yìí tó ṣe dá o àbí bó ṣe yẹ kọ́ ọmọlúwàbí ṣe nu o kò sí nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ní tòótọ́ wọ́n set ẹ̀ up ni wọ́n set ẹ̀ up ni kò sí nǹkan tá a lè fi justify ẹ̀ but my point is ṣé bí wọ́n ṣe ń jáde fún gbogbo èèyàn nìyẹn kí ló wá boost moral wọn against bàbá Ìjẹ̀ṣà. I love many of you. Ìyá ọ̀gbà, you are doing wonderfully well. Mi ò condemn reason anybody because we see things differently. I am not expecting anybody to see it the way I see it. N tí gbogbo àfi ń jẹ́yàn náà nìyẹn. Ẹ̀yin ò lérò tí èmi ò lérò tèmi. Mi ò condemn ẹ̀. Àlàyé lásán lèmi kàn ní láti ṣe. Àti reason tí ò fi lè rí bẹ́yìn ṣe sọ. Because majority yín sọ̀rọ̀ bí obìnrin. Anytime tẹ́ bá ti gbọ́rọ̀ nípa rape àbí wọ́n molest obìnrin ẹ máa ń jáde tán fẹ́nikẹ́ni ẹ máa ń sọ àtọ́kan kọ sí ọmọ ń dùn yìí ọmọ ń bí nínú ẹ̀sìn máa ń nítara bí a mọ̀ I understand it ṣùgbọ́n gbàkigbà tán bá molest ọkùnrin kò sí nínú yìí tí wọ́n ń jáde o so like I said mo ní àwọn òṣèré orí ìtàgé yẹn wọ́n sọ̀rọ̀ pa bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ tí wọ́n sọ pa bàbá Ìjẹ̀ṣà tàwọn méjì kan bà àyàn lọ́kàn jẹ́ wọ́n ròyìn ti Àríjà náà o ṣùgbọ́n mo try láti wá fídíò yẹn mi tí rí ló jẹ́ kí n máa bẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ bá ṣalábàápàdé fídíò tí Àríjà ń ṣe lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ẹ bá ń sẹ́ndì ẹ̀ ọ̀rẹ́ mi lọ́yọ̀ọ́ náà tó náà jósèré orí ìtàgé òun náà ṣe fídíò ń bẹ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń sọ ni pé bórí bá ti kó èèyàn yọ kó nínú ewu nínú àwọn ewu kan in tó ṣe ni ní fìlà ní ká fi ṣe tí ọ̀dẹ̀ pa a ṣe tún fìlà ọ̀hún dé wọ́n lọ yẹ kó nítọ̀ wọ́n kọ́ fọ́ ọ̀rá kùrùkùrù kó sì máa kọjá lọ ni àwọn ti wá gbàgbé pé ẹni àná lára ń ta ògùn tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ mo ń ṣiṣẹ́ àwọn èèyàn máa play fídíò ìyá ọ̀gbá náà wọ́n ní má ṣe release bàbá Ìjẹ̀ṣà wọn yẹ kó fẹnu mẹ́nu kó fètè mítè kó má joyè ọ̀kẹ́rẹ́ tí wọ́n kó ní kó sọ́ra torí ẹnu rẹ̀ tí ó bò ẹnu àìmẹ́nu ètè àmìtè tí kó ọ̀ràn báyìí rẹ̀ kẹ́ mo wá ní àwọn èèyàn wọ̀nyí advice bàbá Ìjẹ̀ṣà dá èmi náà bá advice ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé mo mọ implication kan tí kìíní ọ̀hún kó dání ex-convict là ń pè kì í ṣe orúkọ tó dùn because ìyá ọ̀gbà ń sọ wípé ẹ̀ṣẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ tó ṣe fi proud my lovely sister you are very correct
ṣùgbọ́n ọmọ ọlọ́mọ là á sọ lábẹ́gúndé ọmọ ọlọ́mọ ló sì ń fìpá jí bí ìfà lápẹ́dùn mọ́ yèé sí bẹ́ẹ̀ sìn ọba bá já wọn ní ẹwà bọ́yadé lọ ọ̀rọ̀ tí ọba ti jẹ́ tẹni àní mọ̀ dáńgbà míì torí pé àwọn bàbá wa máa ń sọ wípé ká tó dọ́mọ ẹyẹ lóró á kọ́kọ́ fọ̀rọ̀ rẹ ni wọ́n á ní ká fabẹ́rẹ́ gún rẹ ni wò ná ká tó fi gún ọmọ ọlọ́mọ abẹ́rẹ́ pé wọn kì í múlẹ̀ sọ ọkùnrin ni àwọn múlẹ̀ sọ ọkùnrin àti kànú ìròyìn gbà kan tí tíṣà ilé ẹ̀kọ́ girama tó gbé kinní ọmọ secondary school sẹ́nu ńgbà tán jáde iléèwé tán àìrẹ́ nìkan kan ti máa ń jáde ṣùgbọ́n tó bá ti jẹ́ tóbìnrin abẹ́rù pé àwọn ọkùnrin náà wọn ò kí ń hàn rí èpù wa ni ṣẹ́rù pé kò rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó dàgbà lónìí wá nígbà táwọn wà ní kékeré àǹtí kan tán fà wọn tì lọ́dọ̀ àbúrò ìyá kan tán fà wọn tì lọ́dọ̀ ìní kọ́kọ́ ń fi tòtò yóò àwọn dán abẹ́ wò ẹ má máa jẹ́ káwa bias tí nǹkan bá ṣẹlẹ̀ ká dẹ̀ mọ́ wà too emotional tá a bá wà too emotional kò ní jẹ́ ká rí fín ìdí kókó àwọn ìṣẹ̀lẹ̀ kan kò ní jẹ́ ká rí òdì kejì ìṣẹ̀lẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin bàbá ìgbàkígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ jẹ́ á máa fa àyè lẹ̀ fún other views nǹkan sọ fún yẹn tó dún yẹn ẹ gbá àwọn bàbá wa ni wọ́n ní ẹni tó gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù tó bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún ọ̀pá ẹ̀ mú padà ẹ já wo ìyá ọgbà. If you have a girl child, I think when it comes to Baba Jesha, you will feel it more. That's number one. Number two, now ẹ ti rí gbọ́ nǹkan tí mo sọ if you have a girl child n tó ń pùsì kálukú wọn ni pé wọ́n bímọ obìnrin torí pé bímọ obìnrin ò túmọ̀ sí pé ká má wádìí ohun gbogbo fẹ́nẹ́fẹ́nẹ́ bí wèé mọ̀ yẹn sọ ká tó di eléyìí tí dòdòdó ń bẹ̀ mú ìyẹn bímọ obìnrin ìyẹn bímọ ọkùnrin kò má ta o gbogbo àwọn ọmọ yẹn ni wọ́n deserve equal treatment ẹ ń bímọ obìnrin ó ń sunkún ọkùnrin àwa tá a tún bí ọkùnrin ní ìsìn àtúntò ń dárò lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé bẹ́ẹ̀ bá bímọ obìnrin ọmọbìnrin máa ń yinwọ́ obìnrin a sì máa ń yinwọ́ lóòótọ́ ọmọ kékeré obìnrin ẹ dirun sí lórí ẹ sọ lẹ̀kẹ̀ mọ́ ẹ fà á lọ́wọ́ yọ fáìn àwọn ọkùnrin àmọ́ ń tọ́lọ́ ń fi dá wa ọmọkùnrin ẹ ra ṣòkòtò fún kòtò ní sáìsì díẹ̀ inú kó gùn jù lọ kẹ́ ẹ bá lọ lọ́rùn ẹsẹ̀ po kẹ́ ẹ bá ká mọ́ra wọn tàbí kí bẹ́lí tí ọmọ sáìsì díẹ̀ yọ sá lọ ẹ sá lọ mọ á sá fún gbogbo ẹ mọ àbí bí kí bàtà ọmọ sáìsì ẹ fáwọn ọmọ ọkùnrin ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ ra nkàrà 3000 ẹ bá wọn rán ní style ọmọbìnrin máa yọ máa fine so kò sí gbogbo lọ́mọ lọ́dọ̀ tèmi n tó kàn mí pẹ̀lú ọmọ pẹ̀lú obìnrin ni pé kó lóyún láyọ̀ kó sọ̀kalẹ̀ láyọ̀ n tó bá bí ló bí ọkùnrin ni obìnrin ni kọ̀ọ̀kan mi torí kò sí lè tágbára mi kánú gbogbo ẹ̀ Ọlọ́run ló ní wọn kò sí lè ta àlè dátọ́ ńbẹ̀ òbí máa kan wèrè àlè dátọ́ tán. tí mo lẹ́sẹ̀ kékeré santi mo lẹ́sẹ̀ kékeré rí you feel it more àwọn tí kìnìún ti ṣẹlẹ̀ sí rí ní wá ń fi ìkara ìtàmájé ọ̀tọ̀lẹ́ni tó ṣe fún wọn ọ̀tọ̀lẹ́ni tán kan rẹ̀ mọ́ wá wò pé ilé ìtàwọn mú ìkáwọn òdì yín mọ́ ni ilé ayé ọ̀lọ́ bẹ́ẹ̀ sà ilé ayé ọ̀lọ́ bẹ́ẹ̀ mà. tó bá ti deserve justice tó gẹ̀gẹ̀ it will get to you more. Okay. On the case of Baba Jesha, when he was actually in that prison tó wà lẹ́wọ̀n tó kẹta wọn tó wọn lọ sẹ́wọ̀n you know I was expect okay wọ́n ti wá tún yín sílẹ̀ nìyẹn nǹkan tójú èèyàn ò tó ojú Ọlọ́run tó. Okay. There are some battles that you cannot win. You have. Of course there are some battles that you cannot win but sometimes àwọn battle kẹ̀yìn lè má win ẹ̀ lákọ̀ọ́kọ́ kéèyàn wá padà lọ́lé lọ túnra mú kó tún padà wá lẹ́ẹ̀kejì ó tún lè má win ẹ̀ ó tún máa padà lọ́lé ó lè jáde lẹ́ẹ̀kẹta kó wá padà win ẹ̀ ló fi jẹ́ pé tán bá gbé ọ lọ sí high court àbẹ́ kọ́kọ́ gbé ọ lọ sí magistrate wọ́n transfer case ẹ lọ sí high court tán bá dá ọ lẹ́jọ́ mi ò lè sọ pé kò tẹ́ ọ lọ́rùn or accept defeat then you go to appeal tán bá dájọ́ appeal ò lè sọ pé kò tẹ́ ọ lọ́rùn náà ó lè lọ sí supreme court ẹni tó máa ń sábà accept defeat lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́ni tó gbà wípé òun ti guilty ìyẹn ló ní point láti prove let's allow him to make his point that is my own point too ẹ má jà dọ̀rọ̀ padà sí lẹ́nu òun ló lọ sọ́yọ́ tó tọ̀yọ́ bọ̀ kò sẹ́ńtọ́ tẹ̀lé lọ sínú ọgbà ìwọ̀n bẹ̀ ó nìkan ló dá lọ ó nìkan náà ló dá dé so ká má fi emotion tiwa jọ́ọ̀jì ẹ̀ because n tí wọ́n máa yé gbìyànjú àti sọ ni wípé bó ṣe dé yẹn ó yẹ kó panu mọ́ ibi náà rò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan tí kìnìún kónú lọ bad mò ń bọ̀. Leave it for God. Leave it for God. You are claiming that you are not guilty. But in the court of law, they are saying that you are guilty. Fine, until for injustice. As an elderly person. No, my dear sister, wọ́n fún ní justice ẹ̀ ó ṣàfù tẹ̀mẹ̀ wọ́n fún justice ẹ̀ wọ́n máa fẹ́ fún justice ẹ̀ bóyá after 1 year ó yẹ kán release ẹ̀ ìyẹn ni pé ní justice tàbí after 2 years tàbí less than 2 years wọ́n wá fight fún wọn ní àìjà fílẹ̀ ẹ̀kọ́ mọ́wọ́ mẹsẹ̀ kò sẹ́ tó fi indicate Baba Ìjẹ̀ṣà pẹ̀lú case yẹn so far nǹkan calculate ni pé wọ́n yìí síjú ẹ̀wọ̀n bí wọ́n ṣe ń síjú ọdún
ó ti parí táàmù ẹ̀ ó ti padà sílé. My lovely sister, ó ti wá di ex-convict. Àwọn ọ̀tá ẹ̀ ti ń fi ibu ìtẹ̀wọ̀n dé ní ex-convict ni. Ẹnìkan wá fẹ́ fi kéèsì bàbá Ìjẹ̀ṣà, òun fẹ́ fi gbàwé ìgbélùú, ó fẹ́ fi ṣe, ó fẹ́ fi file asylum lórílẹ̀‐èdè Canada. Kéèyàn fẹ́ fi ilé ayé tiẹ̀, kó fẹ́ fi boost ilé ayé tiẹ̀. Ẹ dákun ẹ dábọ̀, ṣé wàá lajú lẹ̀ ni, ṣé máa rẹ́rìn ni, ṣé máa fò sókè ni. Ẹ mọ̀ tó túmọ̀ sí ni bí ìgbà tán lu kádàrí èèyàn nìyẹn, kò sẹ́ni tí ó gbà kí wọ́n lu kádàrá òun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí sà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí mà. Ṣé bàbá Ìjẹ̀ṣà lórí ọ̀fẹ́ láti travel out mọ́? Bó bá di lọ́la tóun náà bímọ. Tán wá ń pe ọmọ ẹ̀ ní ex-convict. Ní ọmọ ex-convict. How will you feel? Tí bàbá Ìjẹ̀ṣà bá wá rí wípé ó ní case àti pé èèyàn jẹ́ ń bẹ ń bẹ, possibly ìwé ẹ̀ ti wáyé lọ́pọ̀lọpọ̀ gbà. My lovely sister, èmi á máa gbá research pọ̀. Mo ti rí èèyàn tó lọ lo 40 something years lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tí ọ̀mọ̀dé. Wọ́n wá padà rókòdòrò ọ̀rọ̀ yẹn lórílẹ̀‐èdè Amẹ́ríkà o. Wọ́n padà rókòdòrò ọ̀rọ̀. Ẹni tí nǹkan jọ pa wọ́n pọ̀ wá padà jẹ́wọ́. Wọ́n wá release òǹtọ̀ nǹkan máa lọ. Ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà fún tọ̀ lówó. 2/3 orí ayé ẹ̀ ló ti lò lọ́gbà ẹ̀wọ̀n o. Ẹ ń lo 43 years lọ́gbà ẹ̀wọ̀n àbí 45 years lọ́gbà ẹ̀wọ̀n àbí 47 years lọ́gbà ẹ̀wọ̀n. 2/3 orí ayé ẹ̀ ló ti lò lọ́gbà ẹ̀wọ̀n. Èèlò ló fẹ́ tún lé ayé ẹ̀ ṣe. But at least mo wo interview man yẹn, the only joy torí pick ń bẹ̀ ni wípé wọ́n clear orúkọ òun is ex-convict mọ́. That is the only thing Baba Ìjẹ̀ṣà is fighting for. Ex-convict ló fẹ́ kókó ní orúkọ òun. Bó bá jẹ́sẹ̀ téèyàn ṣẹ̀, èèyàn wò ó pé ìyẹsẹ̀ mi mọ́ jẹ́. Mo tó bá ti lọ́wọ́ kan àbùsí inú ọmọ bíyàn lójoojúmọ́, inú èèyàn ò ní dùn lójoojúmọ́. Àwa náà mọ̀ tá à ń sọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ tẹ́ ń sọ. Woman tó ń sọ̀rọ̀ yìí mọ̀ tí ń sọ. Ó make valid point. Ọ̀rọ̀ kan rí bẹ́ẹ̀ ni. Tàbí ọ̀rọ̀ lè mọ̀ rí bẹ́ẹ̀. Ju ẹlẹ́jẹ̀ ọ lọ, ẹni tó gba kádàrá ni o. Àwa kan wà ń bẹ̀ táàtì, à kì í gba kádàrá. It is not over until it is over. We don't accept defeat until when we are defeated. Ìgbà náà la tó máa mọ̀ wípé okay, já fílẹ̀ ò ti lọ, eléyìí ti lọ. Bóyá torí tí ò jẹ́ kẹ́ mọ jáde fún wa ni pé ẹ máa rò pé ọkùnrin kúkú jẹ́ ìgbádùn ẹ̀ ni. Kò sí ìgbádùn kankan gba kékeré. Ńlọ́sẹ̀ lòmíì di ẹni tí di rẹ̀ ọ̀mọ́lé lónìí. Tẹ́lòmíì ò fi fẹ́ yàtọ̀ sájà. Tó jẹ́ pé bórélé yóò gùn, bórítọ̀ yóò gùn, bórélé yóò dà kọjá, bórítọ̀ yóò dà kọjá. Trauma is trauma. So ẹgbẹ́jọ ẹnìkan tá a rojọ́ fún pé àṣẹ lágbájá nǹkan tó ṣe lélẹ́yìí tó wá sọ pé àdúrà nǹkan tó ṣe ni tó bínú sọ̀pánù. Ẹni tán rojọ́ ẹ̀ wá dé àwa gbé kó lójú wa ni àbẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí báyìí lọ́kọ̀ àgbà èkì kò tiẹ̀ jù bá náà lọ yóò tún tọ́pa ẹ̀ mú padà. Ńlá bàbá wa fi sọ wípé agbẹ́jọ́ ẹnìkan dàgbà òsìkà wọn pé mọ̀ ń rọ̀ wá ni o mọ̀ ń bẹ̀ wá ni o. Kì í ṣe lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà nìkan, lórí any issue tó bá ti wáyé tá a come across ẹ dákun torí Ọlọ́run. Ẹ já gbà wípé àkọ́kọ́ àwọn tó wò kí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ yẹn tàbí ṣe nǹkan yẹn èèyàn ẹlẹ́ran ara ni wọ́n o. Ká mọ̀ wá gbàgbé pé èèyàn ẹlẹ́ran ara làwa náà. N tó ń tọ̀ ń ṣe ó ṣeé ṣe kó jẹ́ mi àtẹ̀yìn láṣẹ lọ́la. Mọ́ gbọ́n rí wọ́n sọ pé láíláí wo lè ṣerú ẹ̀. Ẹni tí ò tí ì kú ò tí ì mọ́rú kú tí ó pa 100%. Ẹni tí ò tí ì kú pé márùn tí ó pa. Àti pé gbogbo ẹni tí bá ń yánrí sàn pé kò gbọdọ̀ dé mi mo lè ṣe ó tàn ti gbé rẹ̀ sípò Ọlọ́run. Tọ́lọ́ Ọlọ́run ọba tèmi nìkan ni ò lè ṣàṣìṣe. Àwọn ẹ̀dá ádámọ̀ lè ṣàṣìṣe lọ́pọ̀lọpọ̀ gbà lóríṣiríṣi ọ̀nà. So my lovely brothers and sisters, ádámọ̀ kù bí kan ò sí. Ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ já gbé èèyàn sípò èèyàn gbé èèyàn ni ẹ̀já wá gbé èèyàn yẹn sípò ara wa kálí mi náà ni ńlá àwọn ọ̀jọ̀gbọ́n fi máa ń sọ wípé put yourself in my shoe. Ẹlẹ́sẹ̀ lọ́mọ bíi bàtà ti ń tà alára lọ́mọ bíi tára ti ń ro, aboyún lọ́mọ bíi ọmọ wọ́ sí, nínú ẹ̀ ló lè sọ fún wa. Bó bá lẹ́gbẹ̀ẹ́ bí lọ́wọ́ sí ẹ̀gbẹ́bẹ̀ náà lámà bá fọ́ pé pẹ̀lẹ́ ńlẹ́ díà pẹ̀lẹ́ ọ̀ní ńlẹ́ sùìtì. Bó bá pé ó tún ti wọ́ sí bí a tún fọwọ́ mú bẹ̀ á lè bá jiyàn. Ló jẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé àwọn nǹkan kan ṣòro wádìí láyé. Ìpa ẹyẹ lójú ọ̀run, kò sẹ́ni tó lè sọ fún mi pé ó mọ̀nà tẹ́yẹ ń tọ̀ lójú ọ̀run. Ipa ọkọ̀ ojú omi, bọ́kọ̀ ojú omi bá ti kọjá lómi mí ń di, kò sẹ́ni tó lè mọ tracy síbi tó gbà. Ipò ọmọ nínú aláboyún, kò sẹ́ni tó lè sọ. Àti ìbáṣepọ̀ láàrin obìnrin tó ti lé àlẹ́ ẹ̀dẹ́, tó ti jàǹtírìtì tó tún wẹ̀ lọ́hùn-ún,
ó nunu ẹ̀nù ńgbà tó so gbogbo tán tó délé ó tó fọlọ́run ọba mi sẹ̀rí kọ́kọ́ tó ti fi ṣe ó ti kó bá arọ́jọ kó má bàa dáná fọ́kọ́ ẹ̀ ọkọ̀ ẹ̀ wá ní sí òsì ó ní ibà ní o àtàárọ̀ ló ti kì mí mọ́lẹ̀ o ó sì ti lọ gbárù mẹ́lọ́dọ̀ àlẹ́ ẹ̀ ẹni ẹlẹ́ni tó ń ti dààmú lọ látàárọ̀ ó tún bá gbàgbó bàkáná òun lọ́ba bùnú fẹ́ òun náà ní tó ń fẹnu fẹ́ ní tó ń gbé sọ̀kọ́ mọ́ bàjọ́ lẹ́nu ṣùgbọ́n nìkan rẹ̀ lọ́hùn yóò mọ̀ wípé máa wẹlẹ́ lẹ́yà kàn kí mo ti lọ gbádùn ara mi kọ́mọ kóun náà mọ́ bàtún sọ pé òun ó tún ṣe lálẹ́ tí ẹni tó jẹ́ pé ìgbókùgbò làlẹ́ gbó lọ́hùn àwọn nǹkan kan bẹ tí ò sí sọ sí torí èyí ò sí ń bẹ God bless you ẹ má jẹ́ ń gbá táìmù yín lónìí because adájọ́ ọmọ táyé kò sí mọ́ Kẹ́hìndé àwọn adájọ́ ọ̀dẹ̀ kí ń lo emotion láti judge wọ́n bá rí pé emotion ẹ̀gán bọ̀ wọ́n gbé madam ẹkún yín ti pọ̀jù ẹkún rọ́lẹ̀ ń sùn expert làwọn. Baba Jesha Oshomole, and I will say the way it is. I actually expected him to come out to say that even if you feel that you are not guilty, well, of course, the court of law, if you are not guilty, you will not go to that jail. You can go to the jail if you are not guilty. Torí pé àwọn adájọ́ tó wà ní court they are doing their job. Ṣùgbọ́n òkè ṣàjẹ́ they base judgment on evidence. Maybe physical evidence or by witnesses. Nǹkan bá present ilé ẹjọ́ máa base case lé lórí o. Ilé ẹjọ́ tán rò kalẹ̀ o ta lè lẹ́rìí bàbá Ìjẹ̀ṣà ń bẹ̀. Ṣé ọ sọ pé èèyàn máa yé jẹ ni o kò ṣe nǹkan tẹ́ ló ṣe yìí o. Ṣùgbọ́n ẹlẹ́rìí princess ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ẹlẹ́rìí lòun ní. Àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ kankan rojọ́ ìgéṣì bàbá Ìjẹ̀ṣà ní kóòtù lásán ni ó ti wọ́gà o. Bí a wà ń bẹ́ẹ̀ gbogbo àná lájọ́ ń wo ó ti wọ́gà o ta lè lẹ́rìí tiẹ̀. Wọ́n sì rí fídíò ilé ẹjọ́ bí tó ti ń bẹ̀bẹ̀ bọ́ọ̀ bá sẹ̀kí ni fídíò yìí dé wọn ò mọ̀ wípé bí yàbá dòyàn ládùn jù òun tàn lè èèyàn lè jáde kó sọ pé òun ló ń pa Murtala. MK Abiola tá a mọ̀ pé tí ìlú mú kú òun tàn lè jáde kó sọ pé Abiola tó kúnjó ní òun ló ń pa òun ọ̀jẹ̀wọ́ lẹ́ máa pẹ́ ọ̀nà wo lọ́gbà pa nígbà níbo lẹ ṣe pa Abiola sọ pé ìmọ̀wọ́ mẹsẹ̀ ń bẹ̀ mọ́ bọ́n ṣe pa Abiola ìwọ́n wọ lọ sọ pé òun lọ pa ìyà ló dùn jù ọwọ́ ìyàwó ní bà wá o bó bá ṣẹlẹ̀ lójú ẹ̀ rí. Even tí bàbá Ìjẹ̀ṣà bá fi ìwé òkè o nǹkan tó fi mí ṣe mi ò ṣe kìnìkan okay bygone let bygone be bygone. Bygone can never be bygone my sister torí pé kì í ṣe ìwọ ọlọ́jọ́ ọmọ sọ pé bygone should be bygone ẹni tí ò ṣẹlẹ̀ sí ilé pọ́ yẹ kó fi ilẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n padà jà fẹ́tọ̀ wọn wọ́n padà tẹ̀ wọ́n lọ́wọ́ bí wọn ò bá jà fún kò ní tẹ̀ wọ́n lọ́wọ́ síbi gbogbo wa ka Bíbélì àwọn ìlú ń béèrè pé àwọn kan ti wá kógun wọ́n ti wá kó wọn lógun wọ́n ti kó gbogbo nǹkan ní wọn lọ wọ́n wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé àwọn yìí ti kẹ́rù wa lọ ṣé ká lépa wọn Ọlọ́run ní ẹ lépa ní lílépa ẹ lépa ó ní gbígbà padà ẹ gbà padà ẹ bá ti lépa wọn tí wọ́n kó ẹ rí gbà padà bọ̀ tó o bá pọ̀ ṣú nǹkan ní ẹ̀tàn ti kó lọ ò ní rí gbà padà náà o àwọn tí ń lọ sí court wọ́n fẹ́ judgement ìgbà padà ni wọ́n ń fẹ́ yẹn ẹ̀ntàn report ẹ̀ suspect àti complainant àwọn méjèèjì ni wọ́n ní the justice kéèyàn tó wá gbà wípé òun ò ní justice yóò kọ́kọ́ proof ẹ̀ débì kan yóò proof ẹ̀ dé stage kan yóò gbìyànjú agbára ẹ̀ dé stage kan so bí nǹkan bá jọ bí ìyànjẹ èèyàn ó sọ wípé ìyànjẹ ni kinní yìí o ẹ̀dẹ̀ èèyàn mi jẹ ni o wọ́n dẹ̀ èèyàn mi jẹ ni o bájá bá wá ń sinmi yóò mójú ná gbogbo téèyàn bá wá rí kó wí láyé yìí kò sí nǹkan tó ka adájọ́ ntí adájọ́ rí làdájọ́ gbé ìdájọ́ kalẹ̀ lé lórí. That case yóò ṣe nǹkan téèyàn wà proud of. It is not a case that you go to àwọn tó interview and be sitting here you be sitting back of the name. Ṣé case yẹn fògo fọlọ́ ni? Is it a case that you are proud of? God bless you my lovely sister. Torí pé kì í ṣe case èèyàn lè proud of náà ló jẹ́ káwa kan mọ̀ sọ wípé bàbá Ìjẹ̀ṣà náà need justice. Torí pé kò ṣeé fi yangàn fóònù náà àti jáde darapọ̀ máwọn ẹgbẹ́ ẹ̀ nísìn ó di ìṣòro fóònù náà my lovely sister. That is the reason why some of us are outside because of him. We let him see his own side of the story. Bó bá dáa ni àwọn ẹgbẹ́ ẹ̀ nísìn tẹ̀wọ̀n dénú ex convict nkankan wọ́n á gbọ́ sípò ẹ̀ ẹ̀rọ ọmọ bá wọn láti fi ṣiṣẹ́ àbí èèyàn tó lọ sí interview lásán lọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí àtáàkì Bíọ́lá Adébáyọ̀ tẹ́ ẹ fún jà sílẹ̀ tẹ́ ẹ gbala pẹpẹ lójú pé kí ni bàbá Ìjẹ̀ṣà wá lórí program ẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà yìí sèèyàn mọ́ ni sóhun ò gbọ́dọ̀ gbélé ayé mọ́ ni ẹ̀ ti rí society tàwa. So irú kéèsì yẹn ló máa wá let go sílé ayé tiẹ̀ wá ní mímìnì mọ́ náà nìyẹn lórí nǹkan kékeré gbogbo social media lóríṣiríṣi àwọn èèyàn kan jáde anyhow ilé àsọ pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà jẹ lóyò
ìkan jáde ń pé Ọlọ́run má jẹ́ kí n téèyàn máa jẹ kókó bá Ọlọ́run má jẹ́ kí n téèyàn máa jẹ kókó sẹ́kẹsẹkẹ sí lọ́wọ́ ó ń fọ́kà lórí social media tí kálukú bá ti sẹ́ẹ̀tì fóònù síwájú bí tọ̀dọ̀ mi báyìí ní tó bá wù wọ́n ni wọ́n mọ̀ sọ. n tí ọ̀dẹ̀ jẹ́ kí n rí wọn blame ni wípé wọn ò róye ilé ayé wọn ò rí ìmọ́lẹ̀ ilé ayé wọn ò rí nǹkan kan ayé ò tí ì nà wọ́n lẹ́gbàá rí wọ́n ti nà wá ìrí. tí wọn gbé ìrí ní sábúdé dàgbà ọgbọ́n àti jẹ gbáǹbàdì rí ilẹ̀ rú fi ń bà wá ká má jẹ̀mí. ṣùgbọ́n àwọn tó kúkú nǹkan wọ́n perfect ẹ̀ láwọn tó máa ń ṣe 419 wọ́n ti perfect ẹ̀ wọ́n lu sísà kan jìbìtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́ ló ń jẹ́ ìrántí ká sọ̀rọ̀ ẹ̀ wọ́n dá platform bẹ́ẹ̀ wọ́n wá kó àwọn expert ní fíìdì kọ̀ọ̀kan bóyá ti ṣerú ẹ̀fẹ́ yìí náà rẹ̀ mọ́ fọ́ fìtì mo wọ́n wá kó expert síbẹ̀ ní fíìdì kọ̀ọ̀kan IT manager àwọn tó mọ̀ nípa bí èèyàn ṣe travel out àwọn tó mọ̀ nípa different businesses fashion designing oríṣiríṣi wọn kó wọn bẹ̀ wọ́n náà máa ṣe seminar ń bẹ̀ wọ́n máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ dá wọn lẹ́kọ̀ọ́ for sometimes fúnra màálù wọn ìnífẹsẹ̀ rìn lọ ibi tí wọ́n ti dọ̀bẹ́ de lọ́rùn àwọn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yẹn ni wọ́n wá ń pe àwọn tí wọ́n rò pọ́n jẹ́ expert níbẹ̀ wọ́n mọ̀ pé 419 ni wọ́n dẹ̀ lù wọ́n jìbìtì lọ. kìí ń sọ àìdíyà abéèyàn ṣe ń travel nǹkan kan lélẹ́yìí tó bá mi sọ̀rọ̀ ikú sí lọ́wọ́ ń tiẹ̀ wọ́n lù ń jìbìtì millions of naira. to the extent pé wọ́n tó pé èèyàn ní Dubai kẹ́niyẹn fẹ́ wálé kẹ́niyẹn bá ṣẹ́ owó Dubai bọ̀ kẹ́niyẹn bá ṣẹ́ owó Dubai bọ̀ òun tó sẹ́ǹdì owó sóńtọ̀ ó tiẹ̀ tó sẹ́ǹdì owó sí wọn kan bá ara agbóbọ̀ láti Dubai. ó wá tó táyì tó yẹ kẹ́ni tó wà ní Dubai ó dé ló bá ní wọ́n mú ní airport wọ́n sọ pé wọ́n bí gbòógì olóró nu báàgì òun pé so wọ́n ti detain òun nílé wálé mọ́ mo ní package ni wọ́n ti package gbogbo ẹ̀ madam wọ́n ti lu ọ́n jìbìtì ló lù ọ́ so tí n bá lórí ọ̀fẹ́ àti sọ́npa ẹ̀ àásọ délẹ̀ bóyá ṣẹlẹ̀ ẹ jẹ́ gbé àbọ̀ sọ̀rọ̀. àpẹṣẹ yìí lè díẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ olóye sá olóye on float ẹ máa kí ọmọ pọ̀ yín ọ̀hún máa float kó máa ṣe àti máa bí àgọ́ èèyàn tó dúró sójú kan tá a lè sọ pé báyìí ni but ìgbà tí Soro dé bá tó sọ pé ọmọ ẹgbẹ́ wa ni òun gbàtà tí mo wà president èmi mi àwọn ọmọ ẹgbẹ́ gbẹ́jáde kan àṣẹ tẹ̀ kó lè rí wá fẹ̀yìntì tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa tàbí tó bá tọ́ bá ṣe aburú ẹ kọ́kọ́ gbà wọlé náà pẹ̀ tó wá máa sọ pé ètò ṣe ò dáa mo rántí ọ̀gá wa kan ọmọ ìkọ́mínà ni wọ́n deputy secretarial of police. ẹ gbọ́ sítórì yìí o deputy commissioner of police wọ́n lọ sọ wípé bí wọ́n bá ń lé àbúrò ń bọ̀ wípé ọ̀pá àyàn ni ó lóun ọ̀kọ̀ọ̀kọ̀ gbà sínú ilé náà táwọn tí ń lébọ̀ bá déwájú pé ẹnìkan ní sẹ́yìn bẹ́ẹ̀ ṣe bá rìn rẹ́nìkan tó kọjá báyìí ti lọ́pàá àyàn síbi òun sọ pé ó ti gbọ́ná bí lọ. ó ní because ẹni tí wọ́n sọ pọ́pá àyàn lè mọ́ pààyàn bóun bá wá yọ̀ǹdẹ̀ tí wọ́n pa àbúrò òun ṣé ìyá wọn ni ó bí àbúrò mi fóun pé wọ́n kọ̀kọ́ sí ìfọ̀ ẹ̀ ná ká tó máa bẹjọ́ lọ ká tó máa béèrè question ṣé lóòótọ́ ni bóòlù ṣe ṣẹlẹ̀ bó bá jẹ́ pé lóòótọ́ ni òun ẹ̀sẹ̀ wá fà kalẹ̀ fófin kì í ṣe fún dájú àwọn tí ń kókù mọ̀tẹ́lẹ̀ tàbí tán fẹ́ sáládà tàbí tán fẹ́ dáná sun káwá sọ pé bí wọn ò bá rí dáadáa wọn ò lè sọ pé ọ̀pá àyàn ni Dékúnlé ọ̀yá jáde ta wọ́n lọ ọ̀pá àyàn ó sì máa pààyàn tọ́wọ́n asábọ̀ lé ọ̀yá jáde ẹ máa mú lọ àrà tó bá wù yẹn lọ fi dá wọ́n wá dáná sun tán at the end of the day ọwọ́ àṣewádìí ọwọ́ àrígbé kì í dẹ̀ sí pọ́pá àyàn o wọ́n parọ́ ọmọ ni o nǹkan kan ló wọ́n jọ ń jà ni o ọ̀tọ̀ ní tán ń jà sí wọ́n lè máa jà sóbìnrin kan pariwo lè mọ́ yàn. àtirẹ̀ tó bọ́kùnrin lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó pè ń gbọ́mọgbọ́mọ ariwo gbọ́mọgbọ́mọ làwọn aráàta gbọ́ sóńtàn wọ́n lọ lórí ṣé yọ̀ lọ lódìdí ni meanwhile bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí ọkùnrin tó wá ìyàwó ẹ̀ wálé agreement ń bẹ láàrin wọn ni ọlọ́mọ pín wẹ̀ sí nǹkan mi ṣùgbọ́n bọ́lọ́mọ bá pín wẹ̀ sí nǹkan mi the only thing I can do is kí n yọjú sí wọn ẹ kú iṣẹ́ o ṣe rí mi pé mo wálé mo sì jáde fún wọn fún dídí 30 minutes or 1 hour kan fi sort ara wọn out mọ̀ pé kálukú wọn ti máa mọ̀ pé àwọn máa jáde tó ń bá jáde kan lọ sort ara wọn out Kennedy ò ní wípé ìwọ tán báyàwó rẹ lò pọ̀ nínú orí bẹ́ẹ̀dì ẹ nǹkan méjì ló wà at stake ẹni tó wọlé rẹ wá kí ìyàwó rẹ mọ́lẹ̀ ó ti múra àjà wá o èsì ọ̀kọ́kú ni kò kọ́bi tó máa já sí tó bá lò lè dámú tó dòun ló tún lè dá ọmú ó tún jẹ̀yà mọ́ wọ́n ti nà ọmọ lé òmù ni wọ́n ń nà ìyàwó rẹ mọ́ wọ́n tún nà wọ́n náà pẹ̀lú ẹ̀ ìyá di méjì ikùn lọ àdánù bọ́ọ̀ bá wà lè dùn tọ̀ mú tó wá gbẹ̀mí ẹ̀ wọ́n gbàgbé o ti ṣẹ̀ sófin o kò sí tó kẹ́nìbọ̀dì pé ẹ wá báyàwó mi nulẹ̀ ni kò sí adájọ́ tí ó da wípé sèríà tó dáa lọ dá fún tó tọ́ lọ dá fún ní tí wọ́n béèrè ni pé sọ ò fẹjọ́ rẹ̀ sùn lágọ̀ọ́ ọlọ́pàá àbí ọ̀ságọ̀ ọlọ́pàá ní fisiniti yín ńgbà tó báyàwó rẹ̀ lé sọ pa àwọn èèyàn sí kán bọ́ mọ́lẹ̀ kó wá lọ sí police station torí pé òfin orílẹ̀-èdè wa kò fààyè sílẹ̀ fẹ́ nìkan láti fìdájọ́ sọ́wọ́ rẹ̀ ǹbá àyànnàyàn rí gbé ọjà lè kéde kan mọ̀ bá tèmi lọ ni nígbà tí ò jí mi ní nǹkan
bó bá sì jí mi nìkan bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ náà sọ pé ẹ yọ̀ǹda ẹ má lùpa ẹ bá lùpa lórúkọ mi lẹ́ẹ̀fì lùpa and I don't want that. so irú obìnrin tọ́jú obìnrin mi tí wọ́n wá nà mọ́ lẹ́nu ilé ọ̀dọ̀ mi kò sí babaláwo tí wẹ̀sẹ̀ ò sí kó náà wulẹ̀ dúró kọ́ máa lọ. màá fún ní grace and opportunity láti kó gbogbo ẹrù ẹ̀ tán láìsẹ̀ kẹyọ kan ní ṣe mi ò sínú ọkùnrin tí ó máa halẹ̀ wípé ò ní wá kẹ́rù ẹ èmi mọ́ra fún rárá o. because bí èèyàn bá ṣì wà wò tó o bá gbẹ̀mí ọkùnrin ọ̀hún wọ́n nà ìyàwó ẹ̀ mọ́lé ó wá gbẹ̀mí èèyàn ó wá ń jẹjú pàkó lọ́gbà ẹ̀wọ̀n èwo ló wá pé ọ́n bẹ̀. ìjọ tí inú bá bíyàn jù ló yẹ kéèyàn ní sùúrù jù. ọ̀gbà àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní anger is a small madness so do nothing when you are angry because what you will cause will be more than what cause your anger. ìpìlẹ̀ wèrè níbínú ntí ìbínú máa dá sí ọlọ́run ṣọ́ra lásìkò ìbínú o torí ntí ìbínú máa dá sí ọlọ́run apá àwọ̀ gan alára gan lè mọ̀ká. ńlá fi ń wò pé àtòrí pàwọn èèyàn òròdì kejì ayé ni o náà fi ń bùgá. You can talk to anybody on social media go ahead keep saying it. ẹ̀sán bọ̀ láńbọ̀. so now ẹ já gbọ́ nǹkan tí ẹlẹ́sọ̀ sọ kọ́lọ́hún túbọ̀ dá bàbá ìlàgbà. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ni wọ́n condemn bàbá Ìjẹ̀ṣà kò yẹ kó rí bẹ́ẹ̀. lóòótọ́ lẹ ẹ̀jọ́ gbé ṣùgbọ́n tí wọ́n ń polongo síta náà lẹ fi ń judge ó fine òye tí ọ̀nà tí kálukú wá gbà rí nǹkan ni lòbí tí wàá wù kó rí ẹja gbọ́ sáìdì ọ̀dọ̀ tiẹ̀ náà. bàbá ẹlẹ́sọ̀ kò ní bàjẹ́ fún kò ní tán fún yín. kì í ṣe torí pé wọ́n sọ dáadáa nítorí sọ dáadáa nípa bàbá Ìjẹ̀ṣà ṣùgbọ́n wọ́n jẹ́ kó yẹ wá wípé ká má fojú dájọ́. ìyẹn nígbà tí wọ́n kọ́kọ́ àrẹ tán àrẹ sí bàbá Ìjẹ̀ṣà ni wọ́n lọ ná interview wọn ẹ gbọ́dọ̀ bàbá yìí. ṣé ọmọ pé ìkọ̀kọ̀ ni bàbá Ìjẹ̀ṣà jẹ́? òṣèré náà ni. now sọmọ ẹgbẹ́ yìí ni bàbá Ìjẹ̀ṣà jẹ́ bàbá kọ́kọ́ dákẹ́ pé òṣèré náà ni. ngbà rẹ ẹgbẹ́ kan nú àwọn ẹgbẹ́ wọn Mr Latin ká dárúkọ ẹ̀ nígbà náà ó dínà ìpápátá pé bàbá Ìjẹ̀ṣà kì í sọmọ ẹgbẹ́ àwọn o kò tí ẹjọ́ balẹ̀ rárá ó dínà ìpápápá ẹjọ́ mọ́ra tó bá jẹ́ Mr Latin ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún majority wo ti máa jiyàn kó ẹjọ́ tó débi kan pé láéláé níwọ̀n ipò àbítá ìrówó ẹ̀ sóbìnrin lọ́wọ́ wọn bàbá Latin tí òun ní rí pé láéláé Latin ò lè ṣerú ẹ̀ àwọn kan ti máa jẹ́rìí bí bó tiẹ̀ rí bẹ́ẹ̀ náà àkọ́kọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ àgbà lẹ́nu ẹlẹ́ṣọ̀ọ́ olóòótọ́ lòun náà sọ wípé bàbá Ìjẹ̀ṣà ń fluctuate ni pé kò dúró síbí kò dúró síbí gbogbo àwa tá ń sọ̀rọ̀ lónìí kọ́ la wà nú ẹgbẹ́ o majority wá dẹ̀ wà nú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ inú fíbà ni gbogbo wa ti bẹ̀rẹ̀. àwọn kan jáde wọ́n ní Yorùbá Broadcast Association làwọn YBA àgbà bẹ́ẹ̀ fún wọn àwa kan yíya jáde ní ìsìn àpẹẹrẹ wa ní ambrod kálukú gbà bẹ́ẹ̀ àwọn èèyàn kan wá ń bẹ wọn ò ṣe kankan nu gbogbo ẹ̀ and they are doing very very wonderfully well nínú ìgbésí ayé wọn ní kàrí àwọn jẹ́ ìṣẹ́gbẹ́ jẹ́ kí n belong lásán ni jẹ́ ìráwọ̀ èèyàn tájọ́ máa sọ̀rọ̀ síra tájọ́ máa bára wa sọ̀rọ̀ tájọ́ máa ṣe nǹkan papọ̀ òun lẹgbẹ́ túmọ̀ sí. so wọ́n sáré kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ bàbá yóò kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ bọ̀ ó sòótọ́ ọ̀rọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò dúró síbí kò dúró síbẹ̀ o ṣùgbọ́n gba tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn tiẹ̀ kọ́kọ́ ní àti há àti bí ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbà sọ́dọ̀ tiwa ná kó rí àwọn èèyàn kan fẹ̀yìntì kọ́wọ́ ẹ̀yìn kọ́ máa rí àwọn ilé yìí ti tó lọ́dọ̀ àwọn bí wọ́n bá wá padà yanjú ẹjọ́ òótọ́ bá jẹ́ pé lóòótọ́ ló ṣe o àwọn lè mọ nǹkan táwọn ó ṣe gbogbo àná lárí ńgbà náà Ìyábọ̀ Òjó gbogbo wọn náà ń ṣépè fún bàbá ọlọ́fà náà bàbá tó ti tó wọn bí lọ́mọ bàbá dẹ̀ láwọn pè wọ́n pẹ̀lú ìfẹ́ wọ́n ní wọ́n lànà rẹ ni ó gbá ń kó orí bẹ́jẹ̀ wọ́n lọ́mọ àná rẹ ni ó gbá ń kó orí bẹ́jẹ̀ bọ́ bá jọmọ ọ̀tá rẹ̀ ńkọ́ èèyàn ẹja yanjú tó bá wà ńbẹ̀ ká parí ẹ̀ nínú Ìyábọ̀ Òjó fún ọ́fíkà bí ẹni pé òun ló nílé ayé bí ó sì máa ran bí òkò tó nù bí ẹni pé òun ló nílé ayé bí ẹni pé Ọlọ́run kó lé ayé lé lọ́wọ́ ẹ wá bí jókòó Ọlọ́run kẹ́yìn nù sówó owó ò lè kárí sọlá ọlá kò lè yíkọ sí ọrọ̀ ò lè báláǹsì láéláé ìkáwọ́ ọ̀dọ́gba táàsì ọ̀nà fún bá ti ń bò téèyàn tọrọ jẹ ọlá tiẹ̀ ti dènà páàlù owó rẹpẹtẹ gbogbo akọ́lá dàbí Dangote o gbogbo akọ́lá dàbí Mike Adenuga bòtẹ́jà tèkẹ́ sí inú ilé ayé tàjọ wáyé. wọ́n ní tí wọ́n bá ní ọmọ ìyá àwọn máa bọ̀ bí ó ti parí wọ́n ní àwọn bá wọlé náà o àbẹ́ bá ní ẹ̀ tó parí wọ́n ní àwọn tó bí lọ́wọ́ ọ̀sọ̀ bí báyìí lọ èèyàn tẹ́ ló pa ó lè mọ́ báyàn ó lè ṣe pé àwọn kìnìún wọn rò pẹ̀ fún kankan tí a bá lè ti pọ̀ ọmọ ìyá tó ìyá òní òbí mami fọ wà á kọ́kọ́ wọ àárín ẹ bó ṣe rí ẹ jẹ́ káwọn gba Ìjẹ̀ṣà wọlé àtàdá bá gba wọlé tán tí a bá sọ tá a bá mọ bí gbogbo ẹ ṣe rí mọ̀nà àdánù bíi dé táṣà mú àṣà kọ̀ọ̀rọ̀ náà yẹ wa púpọ̀ agbègbèsè wọ́n pe àwọn tí wọ́n jọ ní wàhálà ẹ̀ bọ̀dì bá ní wá rí pé àwọn àgbàlagbà ni wọ́n ń dá sí jẹ́ tó jù mí lọ táwọn ẹ̀ ń gbé wọn sépè tí wọ́n ń ṣe èmi wá rí pé n ti ń bẹ láàrin wọn kọjá pé ọmọ wo ni wọ́n ẹbí nǹkan. now ẹ mọ̀ gbọ́dọ̀ bàbá yìí.
àṣà lórí swing àṣà rí ó kìkà bọ́ lẹ́nu which is wrong olórí gbogbo èèyàn ló ń rìn orí gbogbo ni òrọ́gò condemn attitude yẹn o but etí àlẹ̀sẹ̀ láàrin ara wa ni ọ̀dọ̀ wọn náà dẹ̀ tó wá ní set up ní àwọn kan tó ní set up ó wá ń jẹ́ set up èmi gbà gbogbo ìtẹ́mbẹ̀ láàrin wa kọjá pé ìkan sọ ni wọn pé kàkà kíjì owó ta ilé ìwọ̀n tíjẹ̀ sáì lọ ẹ̀wọ̀n kí la gbé. adé ọmọ náà ti rí bẹ́ẹ̀ security àdúgbò gbogbo náà ní investigation náà ṣe ní ẹlú ọmọ yìí kí ọmọ kékeré wọn ni wọn gé jẹ ni bọ́ bí ìgbà tó yẹ fún ẹ̀wọ̀n bá ṣáà gbogbo ẹ̀ṣá ọlọ́ọ̀nì kan lóye. ntòsókùn kò séèyàn ọ̀hún sọ́lọ̀ no sound on YouTube again okay he's back God bless you sir mi ò ní wáyé God bless you Sandy mọ́ lọ o jẹ́ káwọn èèyàn mi ọgbọ́n tí mo fẹ́ sọ tán o now Lizzy Anjorin náà wá jáde ó sọ̀rọ̀ mi ò ní lè play púpọ̀ ní ọ̀rọ̀ tiẹ̀ torí ọ̀rọ̀ òun àti Ìyábọ̀ Òjó reflect mẹ́ ṣùgbọ́n ó sọ̀rọ̀ fún princess dáadáa ẹ̀yà gbọ́ díẹ̀ kékeré. And you see, let me warn you. The case of Ikesha, be careful. You don't push it harder. You've done your worst. You know why I'm talking to you. Be careful. I have not come for you because you've not come for me. But if you push Ikesha's case further, you will see the demon side of me. Enough of you and Iyabo Ojo on this cyber space. You know yourself. You know who I'm talking to. It's just that you've not come for me, and I don't go for people that doesn't come for me. Even you, if Iyabo Ojo helps you, she only destroy your career. It's quite unfortunate that you are not smart. You are not smart. Iyabo just text Ikesha, but she ruined you. You've forgotten the day you went to what's it called? To go and do jollof rice. When it started, that you were crying. ẹkún rọ princess ńlọrùn tiẹ̀ ẹkún níbi ìgbére wọ́n lè lọ sí jollof rice òjò bẹ̀rẹ̀ níbo lẹ ti lọ sí torí pé tí àwọn méjèèjì ó ti hàn bẹ́ẹ̀ well àkàndọ̀rọ̀ Awikoko adájọ́ mọ́tàsí asọ̀rọ̀mọ́yẹ̀ bó bá sọnù ẹ jẹ́ ká wá ṣé gbàgbé kì í ṣe content ni àkàndọ̀rọ̀ Awikoko ń wá ẹ̀yin èèyàn mi ni content mi tí n bá jókòó sí bí lásán kí n máa pa lọ that is another content n bá jókòó bí lásán kákan máa wúra kí n sì máa béèrè question lọ́wọ́ yín kájọ máa béèrè lọ́wọ́ ara wa ká fi ṣe interactive session that is another content náà ni ṣùgbọ́n tí ọ̀dà kò ló kọ méjì ó sì mérí làgbébọ̀ adìẹ fi ráwòdì tó sá and again wọn láwọn Haúsá máa ń tó oògùn wọn máa ń tó àwọn oògùn kan àbí tó bá fẹ́ tó oògùn fáwúsá yóò béèrè pé só ṣe ọ́ rí ní tó fẹ́ tó oògùn ẹ̀ fún mi só ṣe ọ́ rí oògùn tó fẹ́ tà fún mi sí wọn náà lò ó bó ló ṣe lára ẹ̀ àwọn ọmọ kankan wá. You are Iyabo Ojo's target, not Ikesha. If truly Iyabo Ojo loves you, you know there are some things a celebrity must never do. You can fight legally, but holding people into ransom, causing ruckus, inciting war because you are fighting one person. You understand? Don't push it further. You know, there's no difference between you and Sariu. Iyabo Ojo only hired you to get at Ikesha. But if you look at it psychologically, she ruined you. She knows. At least you've told Nigerians what you've been battling concerning having child, your health. So if truly Iyabo Ojo loves you, Iyabo Ojo know the consequence of everything she did to Ikesha. You see that Iyabo Ojo has done a wedding for her daughter. Where's your own daughter that Iyabo Ojo will follow you to go and do wedding for? I don't know how a grown-up person like you will allow Iyabo Ojo to be pushing you. ẹ wọ́n jà play tiẹ̀ fọ́dà gbọ́n káàró òjìrè ẹ jẹ́ am ní time fúnra lára wa ẹ jẹ́ ká máa farabalẹ̀ nígbà tí nǹkan wá ṣẹlẹ̀ láàrin wa mi ò mọ̀ bóyá èèyàn kan tàbí méjì fẹ́ wọ́n ní nǹkan tó fẹ́ sọ lórí nǹkan tí mo sọ possibly I don't know tó bá jẹ́ pé wà ẹ jẹ́ kí n gba ìpè wọn kó mọ̀ ju bíi mẹ́ta péré lọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.